fún wa but nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sọ ọlọ́run sọ fún wa tẹ́lẹ̀ pé ṣùgbọ́n ó tẹ̀ tuntun repeat ẹ̀ pé kò sọ ní Áfíríkà wọ́n sì máa tó bá kó láwọn kọ́ńtì mi. yàrá sí nìjẹ́ wọ́n sì máa bá tó láwọn bòmí láfíríkà yìí. wọ́n kì í ṣe last ẹ̀ nílé kì í ṣe Niger Republic last of overthrow. ṣòwò ṣe nílé. bó ti ṣe sọ nìyẹn o wòlíì Ọlágúnróyè Fálẹ́yìmú ti sọ pé oyè tó kan ará Ìwó lórílẹ̀‐èdè Niger ó ṣe ń padà bọ̀ wá kan ará Awó lórílẹ̀ àwọn Áfíríkà káàkiri ìdìtẹ̀gbàjọba àwọn sójà tí yóò lé àwọn alágbádá dànù tèfètèfè ń bọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ṣe bá òun sọ ó ní níṣe ni kí ọ̀pọ̀ orílẹ̀‐èdè Áfíríkà máa retí ẹ̀ gidigidi o pàápàá láwọn orílẹ̀‐èdè tí àjàbánu ti gbilẹ̀ dáadáa tí epo ń fojoojúmọ́ ayé wọn tí ohun jíjẹ di ọ̀wọ́n owó láàrin ìlú tí àwọn èèyàn kò rí ibi sùn táwọn olóṣèlú àti àwọn aya wọn àtàwọn ọmọ wọn jayé àwọn ará tó bẹ́ẹ̀ láwùjọ ẹ má gbàgbé o lọ́jọ́ 16 oṣù kejì ọdún yìí gan ni o lọ́jọ́ náà làwọn sójà kéde ní orílẹ̀-èdè Niger wípé àwọn ti lé ìjọba alágbádá kúrò nípò ààrẹ Muhammadu Bazoum kì í ṣe ààrẹ tàwọn mọ́ o àwọn ológun ni yóò máa darí orílẹ̀-èdè ọ̀hún látàsìkò náà lọ nítorí ayé ti le jù mọ́ àwọn èèyàn Niger wọ́n ní kò sówó kò sóúnjẹ bẹ́ẹ̀ ni ètò ààbò pápá ti mẹ́ẹ̀ gidigidi o tí ìdààmú ní láti gba orílẹ̀-èdè ọ̀hún kan fún ìdí èyí eégún ìjọba alágbádá kan báyìí kò tó gbọdọ̀ ṣẹ́mọ́ o lásìkò yìí wọn bá yan olórí ológun tuntun níbẹ̀ orúkọ tọ̀hún sì ni yẹn Abdulrahim Chiani ìyẹn náà ló mú àjọ ECOWAS dìde o èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe olórí wọn ti wá pàṣẹ fún àwọn sójà kí wọ́n kúrò nípò kí wọ́n tètè padà sí bárẹ́kì wọn kẹ́ni tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ó máa ṣe lọ ṣùgbọ́n níṣẹ́ làwọn tó ń kọ́ ti ọgbọ́n ẹ̀sìn ẹbọ àwọn Bọ́lá Tinubu o tí wọ́n pe ifá àjọ ECOWAS lékè wọ́n pe ìṣọ̀dàrà àwọn Bọ́lá Tinubu èyí ṣe alága àjọ ECOWAS lólè táwọn sójà ìwọ̀run yànyàn bẹ́ẹ̀ ni pé kinní kan báyìí kò lè ṣe o èyí náà ló mú wòlíì Ọlágúnróyè Fálẹ́yìmú jáde o tó ní kì í ṣe Niger nìkan ló ti máa ṣẹlẹ̀ o kí gbogbo àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n ń kó ìnira báwọn èèyàn wọn múra sílẹ̀ o sójà ń bọ̀ kánkán. àti sọ́ńpà náà pé tó bá yíbò àti sọ́ńpà yẹn wà ní YouTube wọn lọ́rùn pé tó bá yíbò pé sójà máa chíǹgì gọ́ọ̀mẹ̀ntì àti sọ́ńpà yẹn nígbà tí Ọlọ́run bá wà sọ̀rọ̀ nígbà yẹn pé tó bá yíbò yẹn ẹni tó ń fẹ́ kó bọ́ sílẹ̀ tó bá jẹ́ kó bọ́ sílẹ̀ pé sójà máa fògùn fún ẹni tó bá wà mẹ́ pé bóyá tó ló lórí fún mi àti ìkùnlẹ̀ Buhari gbé ìjọba fún wa sọ ọ̀padà lọ́wọ́ YouTube yẹn ṣùgbọ́n nígbà kan náà ẹ̀ tí wọ́n chíǹdì ẹni tó sọ fún mi fẹ́ fi sílẹ̀ pé òun sì máa dẹ́kun sí sẹ́yìn ẹni tó bá wọ ọbẹ̀ tó forí kó gbogbo nǹkan tí wọ́n sẹ́ẹ̀tì sílẹ̀ fún ó jẹ́ wọn ló máa fún fọ́bẹ̀ wọ́n máa ń wọ́n fún mi fọ́bẹ̀ náà ó tiẹ̀ jáde so Ọlọ́run ti sọ ọ̀padà nípa pẹ̀lú ẹ̀ka fún wa. Bọ̀ọ̀tì nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sọ Ọlọ́run sọ fún wa tẹ́lẹ̀ pé ṣùgbọ́n ó tẹ̀ tuntun repeat ẹ̀ pé kò sọ ní Áfíríkà wọ́n sì máa tó bá kó láwọn kọ́ńtì mi. yàrá sí nìjẹ́ wọ́n sì máa bá tó láwọn bòmí láfíríkà yìí. wọ́n kì í ṣe last ẹ̀ nílé kì í ṣe Niger Republic last of overthrow. ṣòwò ṣe nílé. ní àríwòye yín. a ti sọ tẹ́lẹ̀ pé ipò yẹn pé bó ṣe ń lọ yẹn pé tí wọ́n bá gbàgbé dáadáa kó máa wọ $1,000. a sọ pé kó máa lẹ́sà ti sọ tẹ́lẹ̀ a ti sọ pé kó a máa sọ pé gbogbo nǹkan a máa rán sí nítorí pé Ọlọ́run ti sọ pé ó dìgbà tí ẹni tó ń bá fẹ́ kó wọ ọbẹ̀ ẹni tó ń fi sáyà tó ń pláàni fún ó dìgbà tó bá wọ ọbẹ̀ ní gbogbo àgbáyé máa ṣẹ́tù adé ti sọ pé gbogbo ló máa dà gbogbo kì í ṣe Nàìjíríà nìkan wọ́n máa witness many problem ó dìgbà tí mẹ́sàn-án yẹn bá jáde adé ti sọ kọjá lọ tẹ́lẹ̀ pé gbogbo stop ní Áfíríkà military gbogbo lè stop ní Áfíríkà nítorí pé corruption ló pọ̀ nínú àwọn leaders àwọn tó lọ́wọ́ òyìn tó ní ọlá wọn síbẹ̀ ló pọ̀ jù. So bó ṣe ní nǹkan tí mo máa ń Ọlọ́run ti sọ àlàyé ẹ̀ òun lọ́lọ́run fi sọ fún mi pé tí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀bá máa le tí changes bá wà pé kí n gbà pé ìṣòro lò mí kí n fi ṣe Olúwa sílẹ̀ tó bá lọ 6 months níbẹ̀. Ó ti sọ pé ìnira ló máa wà. Ọlọ́run ti sọ pé ká lè mọ̀ bọ́rọ̀ tó ń sọ pé òdodo ni pé ìdí pé wọ́n fẹ́ bá wọn ti sẹ́ẹ̀tì sílẹ̀ fún lòun ti jẹ́ kó jáde
ọ̀gá méjì wọn lè gbé ní ọkọ̀ kan gbogbo Nàìjíríà máa ń mèjì oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ àti gbogbo àgbáyé náà kò sí tó máa lọ bọ Ọlọ́run ti fààyè sílẹ̀ àwọn ẹ̀mí òkùnkùn wọn dẹ̀ sì máa dá gbogbo everywhere àbámu bó ṣe rí nìyẹn. bàbá bó ṣe wá rí báyìí kí ni kí àwọn ọmọ Nàìjíríà máa ṣe tí ara fi du tára tiẹ̀ fi du àwọn inú yàrá wọn torí ebi wà ń lu fa. Ọlọ́run ní wọn tó bá ń gbàdúrà Ọlọ́run máa ṣe àmì fún ẹni tó bá gba Ọlọ́run gbọ́ tó bá súnmọ́ àdúrà tó bá bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run á ṣe àmì fún ọ ẹni tí ò bá gba Ọlọ́run gbọ́ àwọn ẹni lè kó fẹ́ kúrí tó bá súnmọ́ Ọlọ́run tó bá kéde Ọlọ́run ìyá máa ṣẹlẹ̀ fún adé tí ẹ ṣe. bàbá sọ̀rọ̀ bó ṣe rí lè àti sọ nípa náà pé tó bá yíbò àti sọ nípa ẹ̀ wà ní YouTube wọn lọ́rùn pé tó bá yíbò pé sójà máa ṣèǹdè gọ́ọ̀mẹ̀ntì àti sọ́ńgbà yẹn nígbà tí Ọlọ́run bá wà sọ̀rọ̀ nígbà yẹn pé tó bá yíbò yẹn ẹni tó fẹ́ kó bọ́ sílẹ̀ tó bá jẹ́ kó bọ́ sílẹ̀ pé sójà máa fi mú fọ́ọ̀rọ̀ ẹni tó bá wà mẹ́ pé bóyá tó ló gbọ́ ìfúnni àti ìkùnlẹ̀ ìwọ̀n ìjọba fún wa sọ ọ̀padà lọ́wọ́ YouTube yẹn ṣùgbọ́n nígbà kan náà ẹ̀ tí wọ́n ṣèǹdè ẹni tó sọ fún ìfẹ́ fi sílẹ̀ pé òun sì máa jẹ́ kó sí sẹ́yìn ẹni tó bá wọ ọbẹ̀ tó forí kó gbogbo nǹkan tí wọ́n sẹ́ẹ̀tì sílẹ̀ fún ó dé wọn ló máa fún fọ́bẹ̀ wọ́n máa ń wọ́n fún fọ́bẹ̀ náà ó tiẹ̀ jáde so Ọlọ́run ti sọ wọn padà nípa pẹ̀lú ẹ̀ka náà fún wa bọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun sọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ pé sùúrù ó tẹ̀ tuntun rìpítẹ̀ pé kò sọ ọ̀nà Áfíríkà wọ́n sì máa tó bá kó láwọn kọ́ńtì mi. yàtọ̀ nìjẹ́ wọ́n sì máa bá tó láwọn bòmí láfíríkà yìí. wọ́n kì í ṣe last ẹ̀dínlẹ̀ kì í ṣe Niger Republic ní last overthrow. ṣòwò ṣe nílé. Ọlọ́run sọ tẹ́lẹ̀ pé nígbà yẹn tó máa fún ìránṣẹ́ tó ń fẹ́ kó wọ́n ṣe kiri láyé ìtàwọn ayíbò tó bá ṣe kiri kọ̀ọ̀kan. Ọlọ́run sọ tẹ́lẹ̀ wọn nígbà tó Ọlọ́run tó bá kéde decision náà kó n fẹ́ fà ẹ̀ sílẹ̀ kí àwọn ẹni tó bá wà nípò ẹ̀kọ́ forí kù so Ọlọ́run tó bá yá bàbá Ọlọ́run tí sọ ọ̀gá ẹ̀ fún wa bọ̀ tó ti sọ tẹ́lẹ̀ bọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lọ́run rẹ̀ pété padà sí wa ìyẹn ti wà lórí ìlú tó tẹ́lẹ̀. bàbá ká tó máa lọ sà àdúrà ò lè fẹ́ káwọn ọmọ Nàìjíríà máa ṣe nínú yàrá wọn tí ara fi tú kálukú ẹ ṣàdúrà fún wọn ẹ yọ̀ǹda àdúrà fún wọn tó lè máa lónú lé. wọ́n máa gba àdúrà wọn máa ka Psalm 24 wọ́n lè máa gba àdúrà pé bí Nàìjíríà bá lè títí káwọn máa ní tí wọ́n ṣe ọ̀nà máa là fún wọn kábú máa bá wọn wọ́n máa bọ̀ ọjọ́ lọ́jọ́ lọ àdúrà tó wọ́n máa ṣe nìyẹn. Ọlọ́run ìyá ọba adẹ́dà ṣẹ̀dá wá dáríjì wá gbàdúrà orílẹ̀-èdè àwọn àyànfẹ́ náà tó wà pẹ̀lú gbà náà wọn ṣe yàrá fún má jẹ́ ogun wọlé má jẹ́ àdàlù wọlé bàbá wa ṣe yàrá yá orí ogun náà Jésù Kristi ló wà bá. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó